الحقيقة يا صلاتي أيا ابن عادتي يا صلاتي أيا أمني وقم معني صلاتي سلام على الرفاعين زد سلاما صلاتي أحمد غوث الأنام يا حلا الشمائل زيلوني نظر محمد بعيوني صلوا على النبي الكريم صلى الله عليه وسلم anabi náà la dá kọlá yòǹbó wọn kékeré báyìí. sallallahu alayhi wa sallam. allahumma salli ala sayyidina muhammadin wa ala alihi. doctor ẹ dákun ẹ lè jókòó torí ta nabi muhammad ẹ lè jókòó afa. sallallahu alayhi wa sallam. wa ala alihi wa ashabihi wa sallim amin. amiina. a dá ọpẹ́ fún Ọlọ́run. alhamdulillahi. kódà àwọn èèyàn ò dúpẹ́ ẹni ó bá mọ̀ pé ọ̀rọ̀ òun tọ́pẹ́ kó ní alhamdulillahi rabbil alamin. alhamdulillahi rabbil alamin. Ọlọ́run ò ní jẹ́ kí ọpẹ́ wa kó di fíafíà. amiina. kí n tó lọ ibi tí wọ́n bẹ̀ mí ládùúà mo kí ẹni tọ́lọ́hun kí. mo kí ẹni tọ́lọ́hun kí. salamun alaykum. bàbá wa al-imam Musa Ọláòfẹ́. sunnatun nabawiyatun. ìmáàmù alálùbáríkà. sunnatun nabawiyatun. kì í ṣe gbogbo àfáà lèèyàn lè fọlá rẹ̀ bẹ Ọlọ́run torí pé àfáà míì ẹni Ọlọ́run lẹ pé àmọ́ nàmbà wán nu ẹni èṣù ni èṣù gan ó wúlò ju àfáà mi lọ torí àmọ́ pé èṣù àti mọ̀ pé èṣù ni àmẹ́ni tí ń pera rẹ̀ láàfáà tó sì já sí pé ìwà èṣù ní ń bẹ lọ́yìn ara rẹ̀ ẹ̀rí pé ó yàtọ̀ síra wọn. bàbá wa imam Ọláòfẹ́ látìgbà tí bàbá wa Amirul Jaysh ti kú ẹ gbàgbé wa ẹ sì fi wálẹ̀ abẹ́ Ọlọ́run ọba tó tóbi gbogbo tí ó tara kiri náà jáde Ọlọ́run má jẹ́ ṣàfẹ́kù wọn. sunnatun nabawiyatun. àwẹ̀ tí ń gbọ́ àwọn èèyàn ní òjẹ́ wọn sàmì fún yín o. jabatuhum faridun ala kulli muslimin. bàbá wa tí ń bẹ ní ẹgbẹ́ wọn mo kí. sunnatun nabawiyatun. bàbá wa tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn mo kí àwọn náà púpọ̀ mi ò mọrúkọ ní. sunnatun nabawiyatun. alhaji wa Mudathir mo kí yín. Ajílẹ́yẹ mo kí yín púpọ̀ mo fa nẹ́bí kí yín ó kí bí brọ́dà wa táwọn náà ń bẹ́ ń bẹ́. jabatuhum. Garandashi mo gbádùn ọkọ náà Garandashi. jabatu Garandashi. jabatu faridun. mo kí yín púpọ̀. jabatu faridun. mo kí àwọn olóríire tí àjíjọ wọlé ajíwá Abdulfatah Adraf Motors. ya khiyara minal wara. olùnífẹ̀ẹ́ àwọn àfa. ya khiyara minal wara. ọba tí ó fi ń ṣe ọ̀ṣọ́ fún wa nínú Islam àníwá yín ti láéláé. يا خيار من الورى تعيشون ما دام. إما في Adraf Motors kí Alhaji wa Abdul Jalili. تعيشون ما دام. لك سلام. لك سلام. تعيشون ما دام. gbogbo ẹni tí sàlámù bá ti sínú ọ̀rọ̀ rẹ̀ kò ráyé wá. تعيشون ما دام. ẹ wí bẹ́ẹ̀ ẹni lek salam. تعيشون ما دام. ẹni ọba wí bẹ́ẹ̀ yóò gba mọ́tò kan o. Adraf fún mọ́tò kan.
wí bẹ́ẹ̀ dáadáa fa. يعيشون ما دام. látòdìdí Èkó lẹ ti dá al-Imam Abdulhafiz lóhùn ọlọ́run ó dẹ́ iná lóhùn. يعيشون ما دام. ṣàràfà. يعيشون ما دام. ó wọrùn mi ò rí páńpá ni. يعيشون ما دام. ajé ṣàràfà bóyá torí kó jẹ́nu Ramadana kò ló páńpá tí máa ń lò. يعيشون ما دام زمان. mo kí ajé ṣàràfà púpọ̀. ọlọ́run ó bá wa pọ́n yín lé. يعيشون ما دام. àlùfáà tí a bá ọ̀rọ̀ lẹ́nu wọn mo kí yín púpọ̀ mo gbádùn agbádá yẹn púpọ̀. يعيشون ما دام. agbádá yẹn ń bìsàbìsà. يعيشون ما دام. gbogbo ẹ̀yin kan tó. يعيشون ما دام. èèyàn gbọ́dọ̀ máa fún wọn tán dáadáa ní kó máa múra dáadáa. zamanu múra dáadáa wọn bá ti múra dáadáa wọn níjẹ́ ọmọ wọ bí àwùjọ tó dáa. zamanu ilal ula. àlùfáà àgbà tí wọ́n darí ìjókòó ẹ mọ̀ kó àpọ́nlé wa. dama. ẹlòmíín bá rí wa lóde wa ìrònú ọba ni. ta'ishuna ma. àwọn tẹ́ná tó dé yìí. dama. àwa ó dẹ̀ máa dé ni. ma dama. ìwọ tó fẹ́ rí wa ló ní máa dé. ta'ishuna ma dama. àbí ta ni ò fẹ́ máa dé síbi oore nù wáyà yẹn. zamanu. ẹni ọba fẹ́ máa dé síbi oríire kó yóò bá ànábì lẹ́ẹ̀mẹ́ta kẹrin. ta'ishuna ma dama zamanu ilal ula. ẹ wá ń pọ́n wa lé ẹ̀ ń kí wa ní kíkí tún kíkí. àwa kọ́ lẹ̀ ń pọ́n lé. àwọn tó bí wa lẹ̀ ń pọ́n lé mọ́ wa la àwa ò jẹ́ nǹkan kan àti ìdá nǹkan kan àti ìtò nǹkan kan. ta'ishuna ma dama. gbogbo ẹni tí bá daṣọ ìbò ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn fún ara Ọlọ́run máa daṣọ àṣírí bòun náà. ta'ishuna. àmọ́ gbogbo ẹni tí bá faṣọ yí ọmọ ìyá rẹ̀ ya fún ara Ọlọ́run máa tú àṣírí tiẹ̀ náà ni. ta'ishuna ma dama. mo fi Ramadan kí mo fa Nabi Muhammad kí mi ò mọ̀ pé wọ́n yóò bọ́ ànábì lábújá máa ń jọ. ta'ishuna ma dama. ẹni ó bá yóò bọ́ ànábì dáadáa ò ní sunkún. ta'ishuna ma dama. mo kí gbogbo ẹ̀yin mọ̀nyànmọ̀nyàn tẹ́ wà níkàlẹ̀. gbogbo ẹ̀yin olóríire tẹ́ wà níkàlẹ̀ ni mo kí. Ọlọ́run ó bá mi kí gbogbo yín. mo kí dókítà Alkali láti Ìlọrin. Sheikh Abdul Gani Alkali ọmọ ẹ̀yà rẹ̀ dáadáa. mo kí ẹ̀yin ìyá wa ó débẹ̀ ó dẹ̀rọ̀. àfáà Ismailu Bàmú. faridun. Alájí wa Alébíoṣù. faridun. ọ̀rẹ́ mi kan jẹ́ Alébíoṣù lẹ́kọ̀ọ́ ó ní owó tó bù háyà púpọ̀. faridun ala kulli muslimin. àwọn Alébíoṣù máa ń lówó lọ́wọ́. faridun àbíbẹ̀ kọ́ lẹ́kṣọ́nà. kulli muslimin. èmi ò rà Alébíoṣù tí kì í sùn. faridun ala kulli muslimin. Alébíoṣù ti bí ìdá. ẹ dìde sókè. faridun. ẹ má tún káwọ́ báyìí mọ́. ala kulli muslimin. ẹ rí i pé Alébíoṣù eléyìí náà gallant. faridun. ẹ jòkó yọ dáa fún yín sí. ìdùnnú la wá ṣe lónìí. alhamdulilayi. ẹ̀yin ìyá wa mo fa nabi kin. nílùú aláàgùn ni mo sì ní mi. ẹni ó bá yòbó anabi jẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ́la dúwárì ó tètè gbà. wàlúùdún aláàkó lè mùsùlùmí. àwọn ọmọ yẹn ò yàn wọ́n yanjú. faridun. ẹ̀ẹ́dẹ̀ ní ṣìṣe láéláé. ya rabbi auna. ó ṣeun bá ń wí bẹ́ẹ̀ dáadáa. wàlúùmọ̀ àyàdùn. mo kí ìmáàmù alálùbáríkà
يا ربي عونا olólùfẹ́ wa òun ni يا ربي عونا Al-Imam Abdul Hafiz Lekki. يا ربي عونا ẹ̀yin ará Abuja bẹ́ẹ̀ bá dé Lekki ẹ mọ̀ pé Imam Abdul Hafiz Lekki ọ̀pọ̀. يا عبد الحفيظي يا عبد الحفيظ إمام لكي o ṣeun. يا عبد الحفيظ إمام لكي أدام الله عمركم أدام الله عمركم عبيدي أيا عبد الحفيظ ملاكي o ṣeun. أيا عبد الحفيظ ملاكي ń bọ̀. أدام máa lọ díẹ̀díẹ̀. عمركم ń kí olóríire lọ́wọ́. أدام الله Sheikh bàbá wa Gbọ́lá wọlé. حبيبي wọ́n ti bribe mi lálẹ́ àná. الله عمركم Sheikh Jamalul ilmi, Jamalul adabi, Jamalul khairi. àwọn tó bí wàlíyé Ọlọ́run ni wọ́n. àfíìsì àwọn tó bí olóríire ni wọ́n. ẹ̀yin náà wá ń ya oríire yẹn. àfíìsì lójú ayé bàbá wa Musa Agboola. يا عبد الحفيظ Aya Abuda Afisi Imam Lekki. أدام Adamallahu dawlatakum. حبيبي O ṣeun. أدام الله دولتكم حبيبي Tọ́yìnbó náà ti ń rọrin náà nù wa. أدام الله Imam Abdulhafiz. دولتكم حبيبي èyí tí ń ta àwọn mi ọ̀kan fún láti lè rà fún wa. عبد الحفيظ ملاكي يا عبد الحفيظ ملاكي أدام الله Dawlatakum. دولتكم حبيبي Mbọ̀ ẹ dákun ẹ bá mi wí gbólóhùn yìí dáadáa ẹni يا عبد الحفيظ إمام لكي يا عبد الحفيظ إمام لكي أدام الله دولتكم حبيبي أدام الله دولتكم حبيبي ìmáàmù tó fáìn, يا الله ìmáàmù tó yáì. يا عبد الحفيظ إمام لكي Ṣéhù Jamal ń padà sọ́dọ̀ ìmáàmù wa. يا عبد الحفيظ إمام لكي bí àfàwọn Jamal ti ń wọlé ní olóríire téèyàn ò gbọ́dọ̀ mọ́ ní àlùbáríkà náà wọlé tẹ̀lé wọn. يا عبد الحفيظ الاستعاذة والبسملة إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا. إني عبد الله أنا مبارك. آتاني الكتاب إني إني عبد الله آتاني الكتاب bàbá alágbóyè. وجعلني نبيا prudent mo kí ọ púpọ̀. وجعلني مباركا وجعلني نبيا وجعلني مباركا
mẹ́fà nínú Ramadan báyìí. إني ẹnu díẹ̀ tí mo rọra fa wọn sáré àwẹ̀ ń fẹ́ tanná tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. إني عبد الله àlùmọ̀bá kò lè tanná mọ́. آتاني الكتاب bí n bá fa bí mo ti fa ahùn gba tí bàbá ń bẹ láyé. bàbá ó ti ká. وجعلني نبيا وجعلني مباركا أينما كنت bàbá ó ti pe bàbá lẹ́ẹ̀mẹ́wàá. وأوصاني وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا. àtọ̀yìnbó tó bẹ́ẹ̀. الله mọ́jọ́ òun rẹ̀ ó yá o. إني عبد الله Al-Mubarak wọlé. آتاني الكتاب ọba tó so yín papọ̀ ò ní fi kú tún yín ká. وجعلني نبيا. gbogbo tó ti da nínú ọ̀rọ̀ yìí àti Sheikh Jamal àtàfà wa Al-Mubarak àtàfà wa olóríire tí wọ́n jọ wọlé papọ̀. وجعلني مباركا أينما كنت ẹlẹ́wù ẹ̀tù. وأوصاني Ìlọrin náà ni. بالصلاة ilé والزكاة ẹlẹ́wù ẹ̀tù kan Ìlọrin kan ni. دمت حيا. ẹ sì ní pé gbogbo ojú náà àti agbádá náà ó tu àbí ó tu. وجعلني ó pé ń ṣe tutù نبيا ń ṣe tutù. وجعلني مباركا Adora. أينما كنت ẹ má bọ̀. وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا. àfàwà Bashiru Kórèdé ẹlẹ́wù ẹ̀tù gbogbo ẹ̀dẹ́ ń ṣe tutù. إني حمد الله àbí kò ṣe tutù ni. آتاني الكتاب ń ṣe tutù. وجعلني نبيا وجعلني مباركا أينما كنت ẹni dolòsì láéláé. وأوصاني ẹja ṣe á ní. بالصلاة Ajé Abíọ́dún òkè ìbúrọ̀. Lẹ́ksàlà Abíọ́dún Lẹ́ksàlà. àdúrà tí gbogbo wa máa ti gbà lónìí. يا رب عونا. ẹni ó bá máa pàdúrà àwọn ti gbà kó ní alhamdulilayi. الحمد لله. pẹ̀lú àṣẹ bàbá wa ìmáàmù àgbà ní Ansarudeen. لقد أوتي رسولك Abdulhafiz mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. الحمد لله. ẹ̀yin الحمد لله. ẹ jẹ́ irinṣẹ́ dùnú fọmọ aráyé. عبد الحفيظ. bẹ́ẹ̀ bá dẹ́kọ̀ọ́ nínú Mauludi Nabi tá a ti ń ṣàjọ̀dún tànàbí wa Muhammad. bẹ́ẹ̀ bá ti Al-Hafiz Foundation tí wọ́n pín fún àwọn èèyàn èyí ní sáfà náà ló sì ṣeré. عبد الحفيظ إمام لكي. ẹ má bínú àdúrà bẹ̀rẹ̀ náà ní gbogbo o. أدام الله عمركم. aláwo dé wọ tó lówó tó lọ́lá tẹ́lẹ̀ kankan ò wá bẹ́nẹ́fìtì owó rẹ̀ ọ̀la rẹ̀ òṣì ló ń ṣe àtiwá àtàwọn ẹbí rẹ̀. torí mo ní ẹbí gbọ́nlẹ̀ ilẹ̀ ọ̀tẹ̀ nìjà ilẹ̀ lọ́kìlọ́ àdúláyé. Ìmáàmù Abdulhafiz ò ṣe bẹ́ẹ̀. lọ́kàn àlìmọ́. Ìmáàmù tẹ̀rí olóríire tán yanyan. karimun habibullahi. bùjẹ́ bùdànù ni wọ́n. karimun habibullahi. atọrẹ tọrẹtọrẹ. karimun. ká dáa fún wọn tó ní tẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí wọn ò rí dùnú lára rẹ̀. karimun habibullahi lawkana. Ìmáàmù Jamal owó wo ló ní tá bẹ́nẹ́fìtì lára rẹ̀.
كريم ọkàn máa wá kó sẹlẹ̀nù gbogbo gbà. كريم ẹjọ́ rẹ̀ ó ti pọ̀ ju ọmọwó ná ọmọwó tẹ afáàní tẹ owó yìí. كريم حبيب الله لو كان جائلا. lábùjá ní àyíkúnmọ́ iftar kéèyàn tún gbé odidi kankan lè gbá àwọn tó ń ṣe iftar ní àyè. مخيل ṣé gbogbo lẹ́kí wa kéré ni. مخيل kéré. يا عبد الحفيظ ọlọ́run ló rọ̀ fáwọn. يا عبد الحفيظ إمام لكي. báwọn ìmáàmù lẹ́kí $100,000 bá ń bẹ̀ lọ́wọ́ ìmáàmù lẹ́kí already láti ná kíni 95,000 bẹ̀. يا عبد الحفيظ إمام لكي. afa tí ó tún máa tẹ̀wọ́ fáfẹ́ gbẹ̀rẹ̀ afa mi máa fẹ́ gbà lásán ni. يا tẹ bá rà afa tí máa fẹ́ gbà lásán tí èèfẹ́ ná ẹ̀rí kojú kan ní irú wọn máa wà. يا عبد الحفيظ. aṣọ rẹ̀ ò ní funfun bíi taṣọ ìmáàmù ò jí funfun yìí. يا عبد الحفيظ إمام لكي. ìgò rẹ̀ ò ní dúró bí go ìmáàmù Jamali ti dúró yìí. يا عبد الحفيظ. àbúrò rẹ̀ ò ní dúdú bí ti Mubarak bó ti. يا عبد الحفيظ. àṣà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. إمام لكي أدام الله. ọmọ adá fún wa sí i. عمركم tọ́ra àdá jẹ́ àwọn èèyàn sàmì fún wa mọ́ o. أدام الله. gbogbo àwa tá a wà ń bí ẹ dákun ẹ bá ń ṣe àmì pé kọ́lọ́ má jẹ́ kí ìmáàmù Abdulhafiz ọlọ́run má jẹ́ wọn padà sẹ́yìn. أدام الله. ẹ wí bẹ́ẹ̀ dáadáa. أدام الله. ẹni ìmáàmù ọlọ́run ò ní jẹ́ dólòsì. أدام الله. ó dá wa lójú pé bí n bá ti ń zẹ̀ sí i tó bẹ́ẹ̀ náà ni ayé máa ṣe bẹ́nẹ́fìtì lára wa sí. أدام الله أموركم. ọba tó gbé yín kalẹ̀ ní fọ́tò rẹ̀ fún Islam. زيادة زيادة tó gbé yín kalẹ̀ ní fọ́tò rẹ̀ ní fọ́tò Islam. زيادة زيادة. ẹ ní dídàkudà láéláé. زيادة زيادة. àti gbogbo àwọn tá a bá sàmì fún wọn náà. كل يوم à ń زيادة. sàmì fún olóríire lọ́wọ́ ní alájà wa Basira wọlé زيادة نلالو. queen Islam. زيادة نلالو. queen náà sì ni lóòótọ́. نقولي إلى البدر. nígbà tẹ́ ẹ mọ̀ pé queen ń bọ̀ kílẹ̀ tó wá tán náà bí yìí sí iná títí ẹ̀ iná ti tó. يزيد يزيد. Adraf abẹ́rẹ́ wa rí náà bí ti ń tàn yàyàyàyà ni. يزيد يزيد. nígbà yẹn mọ̀ pé queen ń bọ̀ wá queen gbogbo queen ń bọ̀ ó yẹ tó tán náà kankan mọ́. يزيد يزيد. queen gbé sánásáná wọlé ni. يزيد eléyìí ṣe sánásáná wà rí sí o. كل يوم زيادة. máa wọ ọkùnrin fẹ́lẹ́fẹ́lẹ́. يزيد نلالو. نقولي إلى البدر. ó ti jáde. زيادة ó ti wọ bàtà bíi pé kéde ní gbogbo nǹkan ó ti jẹ́ pé kàfá. زيادة زيادة. lẹ́kì 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 ìmáàmù lẹ́kì 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 lẹ́kì. Mubarak ṣé iṣẹ́ ń tẹ́ fẹ́ ṣe nù ni síbẹ̀ ò ní adúlá tòtí káwa náà àwa náà gbé owó lọ́wọ́ lẹ́kì 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 ta ló mú kọ́bọ̀ mi yà á ṣe pé òsì ní jẹ́bẹ̀. lẹ́kì. yé ìmáàmù lẹ́kì. àkẹ́mi náà bọ́ lè gbà náà ọ̀yá adúlá. lẹ́kì 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 lẹ́kì. lẹ́kì lẹ́kì lẹ́kì. bàbá wa ará ìlú àdúrà bẹ̀rẹ̀ náà ló bá. lẹ́kì lẹ́kì lẹ́kì. lẹ́kì lẹ́kì lẹ́kì. lẹ́kì lẹ́kì lẹ́kì. ìmáàmù lẹ́kì 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 lẹ́kì. lẹ́kì lẹ́kì lẹ́kì. lẹ́kì lẹ́kì lẹ́kì. ìmáàmù lẹ́kì 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 lẹ́kì. Abudulayi Hafizi lẹ́kì lẹ́kì lẹ́kì. lẹ́kì 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 lẹ́kì. ìmáàmù lẹ́kì lẹ́kì lẹ́kì.
Àlìmọ́ọ̀mù ẹ máa mi sọ́tọ̀ máa mú sọ́sì. Tàwọn ọ̀tá ti bàjẹ́ lónìí kẹ́. Ìmáàmù lẹ́kì. A máa dùn ẹni tí ń bá ń ṣe rere nínú ni. Ẹni tó bá gbé tọ́lọ́run lọ́wọ́ tó gbé tànábì lọ́wọ́ tó sì lánìyàn rẹ̀ á dùn nínú ni. Ọlọ́wọ́ ní kókó kan ní máa wọ́n kí láwọn ṣe. Lẹ́kì. Ìmáàmù lẹ́kì. Alhamdulillah. Ọ̀yẹ̀jà tẹ́wọ́ wa. Rabbana abúlànà. أزواجنا آمين ذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما آمين يا ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه آمين إن الله لا يخلف الميعاد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار àdúrà mi Ọlọ́run jọ̀ọ́ gbà tó bá gbà tán má fi pa wá lẹ́kùn. Àmín àdúrà mi Ọlọ́run jọ̀ọ́ gbà tó bá gbà tán má fi pa wá lẹ́kùn. Alhaji wa Yakub Adélakùn akínyìn púpọ̀ alájà wa Taufan Adélakùn akínyìn púpọ̀ Alubankudi yóò máa dá sí i ìmọ̀pá Alubankudi ló wọlé mo ti kí ọ gbogbo tí ń jẹ́ oríire ọmọ wa yín kiri ẹ dúró ní kọ̀kọ̀ ẹ tún dúró ní gbangba fún imam àti múlà ọ̀nkan la gbogbo ẹ̀ lọ́ntì ẹ̀ ni máa là á lọ Ọlọ́run ojú orí ìlàpẹ́ gbogbo wọn ni wọ́n dúró ẹ̀ ní ṣìṣe láéláé àbúrò dẹ̀ ní ṣe yín àtàfà wa tí mo ṣe zikiri Zainul Aswat Zainul Zakiri mo ti fún Ọlọ́run lè ọmọ jẹ́ Zainul Zakiri ọmọ zikiri ṣe púpọ̀ yóò máa dá fún ọ. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillah. لا إله إلا الله لا إله إلا الله لا إله الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر لا إله إلا الله تعالى مني بابا وتر wọ́n bá wa fún program náà ní endorsement ṣe wá rí wípé endorsement náà ni wọ́n ti fún program náà àmọ́ tó bá jẹ́ inú ètò àwọn bàbá wa ẹ ṣe sùúrù tó bá jẹ́ inú ètò àwọn bàbá tó bá jẹ́ pé àwọn bàbá fẹ́ máa lọ ni bàbá tó bá jẹ́ pé fẹ́ máa lọ ni ẹ fún wa ní ìṣẹ́jú